Àlọ́ o. Àlọ́. Àlọ́ o. Àlọ́. Àlọ́ mi dá fìrì gbàgbó. Ẹ mọ̀ jò fọ́ o. Ó dá lórí ìjàpá tìrókò àti alákàn. Ní ìgbà kan, ìjàpá ń bá alákàn ṣọ̀rẹ́. Etí omi ni alákàn ń gbé, pẹjapẹja sì ní bákan náà. Ìjàpá ń ṣiṣẹ́ àgbẹ̀, omi sì jìnnà sí i púpọ̀. Nítorí èyí, ìjàpá máa ń tọrọ omi lọ́wọ́ alákàn, pàápàá jùlọ bí òjò kò bá rọ̀ tàbí ní ìgbà ẹ̀rùn. Alákàn ṣe abiamọ, ọmọ 7 ló sì bí pẹ̀lú, ṣùgbọ́n ìjàpá kò bímọ. Kí ló dé? Bẹ́ẹ̀ ni o, ọmọ 7 tán yányán nìjàpá ni alákàn bí, ṣùgbọ́n ìjàpá ò bímọ. Èyí máa ń múnú bí i. Ó ń bí nínú, ó bẹ̀rẹ̀ sí ní jowú ọ̀rẹ́ rẹ̀. Ó sì ń wá gbogbo ọ̀nà, gbogbo ipá tí yóò fi pa àwọn ọmọ alákàn jẹ. Ní àkókò kan, ìyàn ń mú ní ìlú ìjàpá. Òjò rọ̀, kò sómi. Omi kékeré tó tún wà ní ẹ̀bá kan tó jẹ́ odò kékeré tí àwọn ènìyàn máa ń pọnmi, gbogbo rẹ̀ pátá ló ti gbẹ. Iṣu tí ìjàpá gbìn pàápàá kò ta dépò pé yóò tóbi. Kò ta dé bó ṣe yẹ, kò ta dáadáa bó ṣe yẹ bí ìjàpá ṣe fẹ́. Ìjàpá wá lọ bá alákàn. Ó bá a ṣe àdéhùn pé kí ó fún òun ní omi, pé òun pàápàá tìka lára òun ò máa fún un ní iṣu. Ṣé kò ṣe òpé mò ń kà? Ìdí ọ̀rẹ́ mi jàláńjòló. Ìdí ọ̀rẹ́ mi jàláńjòló. Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ó mà lọ bá alákàn. Ó sọ fún alákàn, ó ní kó jẹ́ kí káwọn ṣàdéhùn kí alákàn máa fóun lómi, òun tìka lára òun á máa fún un níṣu. Alákàn gbà, ó sì fún ìjàpá lómi. Ó ní kí alákàn rán ọmọ rẹ̀ kan tẹ̀lé òun láti lọ gba iṣu nílé. Ṣé ìjàpá ò bímọ tó lè mú iṣu lọ fún alákàn? Àti pàápàá ó ń wá gbogbo ọ̀nà láti pa àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ jẹ. Nígbà tí alákàn rán àbíkẹ́yìn rẹ̀ lọ gba iṣu lọ́wọ́ ìjàpá gẹ́gẹ́ bí àdéhùn wọn, bíbú ni ìjàpá bẹ̀rẹ̀ sí ní bú, tó ń kọrin bú. Ó ń sọ, ó ń bú gidigidi torí wípé kí ni ọgbọ́n bí ó ṣe pa ni ó ń dá. Alábàáhùn kí ọmọ alákàn mọ́lẹ̀, ó pa á, ó sè é jẹ. Èyí ò dé ní. Nígbà tí alákàn retí títí kò rí ọmọ rẹ̀, ó rán ẹ̀gbọ́n rẹ̀ lọ pé kó lọ pè é wá kí ó sì gba iṣu fún òun lọ́wọ́ ìjàpá. Nígbà tí èyí ìní náà tún débẹ̀, ó kí alábàáhùn. Ó ní ẹ kú iṣẹ́ bàbá. Bàbá mi ní kí n gba iṣu tí ẹ̀dìjọ ṣe àdéhùn rẹ̀ wá, kí n sì pe àbúrò mi wá. Lálákàn bá tún kí èébú mọ́lẹ̀. Ìjàpá bá tún kí èébú mọ́lẹ̀. Ó tún bú alákàn, ó ń bú ọmọ, bó ṣe ń bú ọmọ ló ń rán sílé. Ṣùgbọ́n kí ni ọgbọ́n bí ó ṣe pa á jẹ ló ń wá. Pínrín tó mú pọ́npọ́ lọ́wọ́ báyìí, ó fọ́ ọmọ alákàn lórí. Ṣé mọ̀, ó di mélòó? Ó di 2. Ó tún mú, ó pa á jẹ. Bẹ́ẹ̀ ni, gbogbo ọpọlọ ló ṣà ń lò tí ó fi pa ọmọ alápà. Ó ṣe kí ni? Ó pa ọmọ alákàn yìí, ó tún pa á jẹ lẹ́ẹ̀kejì. Nígbà tí alákàn tún retí ọmọ kejì tí ò rí, ni ó bá tún ní ọmọ òun bàjẹ́ púpọ̀. Eré ti bà wọ́n jẹ́, kò mọ̀ pé ṣe ni alábàáhùn pa wọ́n jẹ ni. Bẹ́ẹ̀ ni, lálákàn bá tún rán ẹ̀kẹta lọ, ó rán ẹ̀kẹrin lọ, ó rán ẹ̀karùn lọ, ó tún rán ẹ̀kẹfà lọ. Òun náà ṣe àgọ̀ bá. Kò yé mi o, títí tó fi rán dórí ẹlẹ́ẹ̀keje. Tó sì pa wọ́n jẹ tán. Nígbà tí ẹlẹ́ẹ̀keje débẹ̀,
ó dọ̀bálẹ̀ ó kí alábàáhùn ó béèrè àwọn àbúrò rẹ̀ alábàáhùn ní òun kò rí kankan nínú wọn ọmọ alákàn keje ó wá jíṣẹ́ fún alábàáhùn ó sọ fún wípé tó bàbá mi ní kí n gba iṣu tí àwọn jọ ṣe àdéhùn ó ní kí òun gbà á wá níjàpá bá tún forin sí i ó ń fi orin tún bú alákàn pa á ló tún fọ́gi mọ́ àkọ́bí alákàn yìí lórí ó tún pa á jẹ nígbà tí ilẹ̀ ṣú ojú ọjọ́ yí padà tí alákàn ò rí kankan nínú àwọn ọmọ méjèèje tí ó rán lọ sí ìjàpá òun fúnra rẹ̀ bá gbéra ó di ilé ìjàpá nígbà tí ó wá débẹ̀ ó béèrè lọ́wọ́ alábàáhùn ó ní àwọn ọmọ tí mo rán wá ń kọ́ lálábàáhùn bá dà ó ní àwọn ọmọ rẹ àwọn ọmọ wo o ti rán àwọn ọmọ wá n kò rí kankan nínú wọn ni alábàáhùn bá dá lóhùn ní òun ò tí ì rí kankan pọ́ùn retí látàárọ̀ pé kódà òun ò tiẹ̀ jáde torí wípé kí ni torí kí òun lè fi iṣu tí àwọn jọ ṣàdéhùn rẹ̀ kóun lè fi ránṣẹ́ torí pé ṣó ṣàmọ̀ pé òun ò lọ́mọ tóun lè rán orí alákàn gbóná ó gbóná janjan gbogbo ara rẹ̀ ń gbóná òórùn bò ó ojú rẹ̀ ṣú ìdààmú bá ìpòrúurú ọkàn ó dorí ẹ̀ kodò ọmọ méje lẹ́ẹ̀kan ṣoṣo ibi tó tí gbogbo ogun yìí tó ti bò ó tó ti ń ronú bẹ́ẹ̀ lèrò kan sọ sí i lọ́kàn ó fura pé alábàáhùn ti pa àwọn ọmọ yẹn ni ṣùgbọ́n kò rí àrídájú kò sì fẹ́ fi kò fẹ́ fu ìjàpá lára ló bá gbé e mọ́ra ló bá gbé èrò ọkàn rẹ̀ jáde ó sọ fún alábàáhùn ó ní kó dákun kó jẹ́ káwọn jọ wá àwọn ọmọ yẹn lọ ibi tán ti dìjọ ń wá àwọn ọmọ alákàn rí i pé bí òun bá ti fẹ́ lọ sí ọ̀nà kan torí pé alábàáhùn náà ti fura pé ọ̀nà ibi tóun kó òwe gbogbo eegun gbogbo ẹ̀ tó ti fọ́ tó ti ṣe ọ̀nà bẹ̀ lòun kó sí a sáré pé alákàn a sọ fún un wípé kò sọ́nà bẹ́ẹ̀ ń wọn ò lè débẹ̀ jẹ́ àgbà bí kò sọ́nà bẹ́ẹ̀ ń bí wọ́n bá ti forí lé ọ̀nà bì kan ní ìjàpá yóò tún fò hàn kò sọ́nà bẹ́ẹ̀ èyí ló wá mú kí alákàn kó garùn díẹ̀ ó fura ó garùn wo ibi tí ó ní kò sọ́nà yẹn ló bá rí àwọn egungun ọmọ rẹ̀ ó rí lóríṣiríṣi ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ńkọ́ alákàn mà tún fu ìjàpá lára póun ti rọ́mọ ló bá di pé ó ní ilẹ̀ ti ṣú kó jẹ́ kóun máa lọlé pé ó yẹ kán ti darí sílé gbogbo bí yòówù tán bá lọ ó yẹ kán ti darí sílé ló bá ní kó bóun mú ṣu òun ó ṣàfún níṣu ó fún ní gbogbo nǹkan tí ó fẹ́ ní òwúrọ̀ ọjọ́ kejì òun ni alákàn kọ́kọ́ rí ní ojú ọ̀nà ilé rẹ̀ ó ní òun wá gba omi alákàn gba garawa lọ́wọ́ rẹ̀ ó wọnú ilé rẹ̀ lọ alákàn nìyẹn òun wọnú ihò ilẹ̀ rẹ̀ ó wọ̀ ọ́ lọ nígbà tí ó dé ọ̀hún ó rọra lẹ̀ sẹ́yìn ilẹ̀kùn ó ṣàrọra sá pamọ́ ìgbà tó ṣàrí pé gbogbo nǹkan tóun fẹ́ ṣe ó ti ṣètò gbogbo nǹkan tó fẹ́ ṣe ló bá sọ fún ìjàpá wípé kó nawọ́ pé torí pé àwọn ọmọ òun ò sí nílé kó nawọ́ gbé garawo omi rẹ̀ bó ṣe di pé ìjàpá nawọ́ ó nawọ́ títí ọwọ́ rẹ̀ ò tó ló bá ní kó nawọ́ dáadáa kọ́wọ́ ẹ̀ lè tó bó ṣe nawọ́ tán tó korí bọ ilé báyìí ó korí bọ ilẹ̀ ló bá di wípé alákàn ló bá mú amúga rẹ̀ tó ti mú dání ó fi pín orí ìjàpá ó fi mú un pa lọ́rùn ló bá di pé ìjàpá ń jà pìtìpìtì ó ń jà pìtìpìtì ṣé ẹ mọ̀ pé ariwo ò lè jáde torí pé ó ti fún un lọ́rùn ó fún títí tó fi rí i dájú wípé òun gé ọrùn ìjàpá
bọ́ sílẹ̀ báyìí ló ṣe foró yaró torí wípé wọ́n ní ẹni tó bá pààyàn pípa lápá pẹ̀lú àwọn ọmọ méjèèjì rẹ̀ ló bá pa ìjàpá dípò. ẹ wo bẹ́kẹ̀ mi ò bá ró lẹ́ẹ̀mẹ́ta mo tún ti gbé e dé bí ò bá ró lẹ́ẹ̀mẹ́ta kẹ́ ẹ sọ pé rọ́ ni mo pa ṣùgbọ́n tó bá ró ẹ wò òtítọ́ gidigidi ni mo sọ. ẹ máa gbọ́ ó rọ àbí òró ó rọ àbí òró ẹ̀kẹta rèé o ó gbọ́dọ̀ ró ni ó rọ àbí òró ó gbọ́dọ̀ ró ni torí pé mi ò kí máa ń parọ́ òótọ́ báyìí làwa máa ń pa bẹ́ẹ̀ ni àwo kì í mú rọ́lẹ̀ òótọ́ la máa ń mú. ẹ wò kò ní jù báyìí lọ lórí àlọ́ àpagbè lórí ìjàpá àti alákàn. ta ló ń jowú náà àwọn méjèèjì àti báwo ló ṣe jowú? Ìjàpá ló jowú. Báwo ló ṣe wá jowú? Nítorí pé ọ̀rẹ́ ẹ̀ ó ní ọmọ mẹ́fà. Méje ló ní. Méje ni ìṣe mẹ́fà méje ni ó ti ẹ̀ gbìyànjú òtúrájí ṣubú. Hello táwọn bá sọ̀rọ̀ ẹ̀wọ̀n káàsán. Àpẹ́ Liberation Forum ALF Honorable Afọlábí Àfọ Àpẹ́ Liberation Forum ALF wọ́n fún alẹ́bùn wọ́n fún àwọn ọmọ yìí ní ìwé bírò àti pẹ́ńsù. Wọ́n ṣeun o. ẹ ṣé o. Ọ̀gbẹ́ni TY Adéwálé ni wọ́n ṣe atọ́nà ẹ̀ débí àdúpẹ́ dáadáa. a mọ̀ lóore. Olórin làwọn náà olórin ẹ̀mí ni wọ́n. Ọ̀dà dágbére lórí ètò àní dágbére fáyé o. àmì àṣẹ èdùà ẹ wo kò ní jù báyìí lọ lórí ètò ìmọ̀lẹ́wà. ohun tá a ti rí kọ́ lónìí ni pé owú jíjẹ kò dára torí pé kí ni bí ènìyàn bá ti ń jowó ọmọ ẹnìkejì èrò ibi èrò burúkú ni yóò máa sọ sí i lọ́kàn. èrò bú a ò ní ṣe burúkú o. ẹ wò ó bọ́n bá ti ń ṣe rere fún yín báyìí ká máa fi rere san ni torí wípé kí ni wọn kò dára ká máa fi búburú san ohun rere tí wọ́n ń ṣe fún wa. ẹ wo kò ní jù báyìí lọ lórí ètò ìmọ̀lẹ́wà. orúkọ tèmi ò yípadà Ìfẹ́olúwa ọmọ Oyèwùmí ọmọ Ògbómọ̀ṣọ́ ibi wọ́n gbé ń jẹ̀ka kan tó mú kan yangan. ẹ ṣé ó dìgbà. Agbé ṣetán ó rèlú ìdáró àlùkò náà ṣetán ó rèlú ìkosùn lékèlékè wá ṣetán ó rèlú ìkẹkùn. Fún ìpolówó ọjà lórí ètò ìmọ̀lẹ́wà àbẹ́ ó lóhùn míì tẹ́ ẹ fẹ́ bí mí àbẹ́ ẹ fẹ́ fún àwọn ọmọ ìlẹ́bùn 081 67 15 3088 081 67 15 3088. Òun náà ní WhatsApp mi tàbí kẹ́ ẹ bá mi pàdé lórí Instagram àti Facebook Olúwafẹ́mi ọmọ Mákindé àti ìfowó lórí ètò wọn ti ń pè é. Àṣà ilẹ̀ Yorùbá wọ́n jẹ́ ó parun torí àwa gbé àpá Kristi lára wa kí ẹnikẹ́ni kó má ṣe yọ wá lẹ́nu mọ́.